ẹ̀bọ̀n mojúbà kọ́dá o, mojúbà ṣẹ̀dá, mojúbà ẹni tó nílé ayé, mojúbà Elédùmarè ọba sátì ògo ọba tẹ́káyọ̀ ọba ànábì èní, mojúbà ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ èní, mo lè júbà ẹni tó máa tilẹ̀kùn ọjọ́ èní, mojúbà ìyá mi, mojúbà ẹ̀yin bàbá mi, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà, mojúbà ọ̀rẹ́, mo á júbà kí bà mí kó ṣe, mo á júbà gbarúmọlẹ̀, gbogbo gbarúmọlẹ̀ wá tá látòkè nílẹ̀, mojúbà kí bà mí kó ṣe o. Ìbà owó, ìbà ọmọ, ìbà àlàáfíà mo máa bá a gbé o. Atẹ́gùn yìí ló máa fẹ́ lò wá, atẹ́gùn kò lè fẹ́ lò wá o. Gbogbo ala máa lọ rẹ máa bọ̀ rí o. A lè ṣubú fún ọ̀tàyọ̀ o. Ìyá nílò olúwẹ̀rí kì í gbóná, a lè gbóná òdì, a lè tutù òdì o. A máa lọ rẹ máa bọ̀ rí o. A lè rí jẹ èṣù láàárọ̀ ìlátọ̀pọ̀ èṣù, a lè jẹ ògùn láká èṣù rẹ. A lè rí jẹ àṣọ̀gbórí kò sọ́kọ eégún láti yọ lẹ́nu, a lè rí jẹ o. A lè rí jẹ ọba arú ayé àfọ Elédùmarè bàbá mi kábíyèsí bàbá, a lè rí jẹ o. A lè rí jẹ ọ̀ṣọ́ọ̀sì ológun ẹ̀dẹ́, a lè rí jẹ àyín o. Ọbàtálá ọba tó rìṣà, a lè rí jẹ àyín o. Yémọ́já, a lè rí jẹ àyín o. Ọ̀ṣun ilé ọ̀pá apá ìṣòmọdé kìsú wáyàn gbòósì, a lè rí jẹ o. Ọya orí rẹ̀ fi dákí lókèlókè ayé ọya arínúbẹ́ aṣọ báyìí, a lè rí jẹ o. Ìbejì ẹ̀ta òkú, a lè rí jẹ àyín o. Ẹgbẹ́ ará agbójá gbogbo ìyálòdì, a lè rí jẹ àyín o. Ìgúnnúkọ́, a lè rí jẹ ọ̀gẹ̀lẹ̀dẹ̀, a lè rí jẹ àyín o. Lágbá Elédùmarè, lágbá ọgbàrúmọlẹ̀, a lè rí jẹ àyín gbogbo yín o. Ẹdún là ń bá lóyin, ilé wa dùn kò lè kóró. Owó àlàáfíà èmi ló wọn bá wa gbé o. Ìlú Brazil kò lè bàjẹ́ o. Ìlú São Paulo kò lè bàjẹ́ o. É isso que está falando? Para Deus tudo chance abençoe-nos com saúde, com alegria. Meu amigo, minha amiga, meu irmão, minha irmã, meu filho de santos, meu crente, e para Deus orixá abençoe você com saúde, com alegria, a vida longa. Nós vai ficar muito bem. Felicidade para nós. Obrigado